mo tún kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 kù dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ ìròyìn tí kò lẹ́jà àbákan nínú tá a mọ́ ọmọ wa sojú mọ́ máwòrán yín ní gbogbo àti gbogbo àsìkò mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ pípẹ́ kú àdúró ti wà ní gbogbo ìgbà Olódùmarè yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wá sójú mọ́ máwòrán yín àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. àìṣedédé ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ Lucky Ayédatiwa ó wà lára ohun tó ṣekú pa akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2024 ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. ilé-ẹjọ́ gíga ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ti fààyè bẹ́ẹ̀lì arábìnrin tó fi ikú dúnkòokò mọ́ ọmọ ààrẹ àti ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí ó ti fààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ báyìí. ìwà ìtìjú àti ìwà èèwọ̀ ní ìjọba Nàìjíríà ń wò pẹ̀lú bí wọ́n ṣe fi olórí Naomi àti àwọn tó kù sátìmọ́lé nílùú Ìbàdàn àgbáríjọ àwọn ọmọ káàárọ̀ òjíire ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. ìjọba orílẹ̀-èdè Finland ti tú àwọn méjì sílẹ̀ lára àwọn tán gbé pẹ̀lú Simon Ekpa nínú oṣù kọkànlá ọdún 2024 tó kọjá. ẹ fi oko lílọ sílẹ̀ lásìkò yìí àwọn agbésùmọ̀mí ti gbin àdó olóró sílẹ̀ o ìjọba ìpínlẹ̀ Niger ló ṣe ìkìlọ̀ fáwọn àgbẹ̀ ìpínlẹ̀ ọ̀hún. àwọn agbésùmọ̀mí ń béèrè fowó orí tó tó 172.7 million naira lọ́wọ́ àwọn olùgbé abúlé tó jẹ́ márùndínlọ́gbọ̀n ní ìpínlẹ̀ Zamfara. ẹ gbọ́ ìròyìn náà bá a ṣe mọ̀ wá lọ́lọ́kan kò jọ̀kan. àìṣedédé ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ aláṣẹ àti olùdarí Lucky Ayédatiwa ó wà lára ohun tó ṣokùnfà ikú akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2024 ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC nínú ọdún 2024 èyí ò Kúnlé Wiseman Ajayi ó ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ránṣẹ́ ìbánikẹ́dùn tó sì ń fèsì sí ìkéde èyí tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa tó ṣe wípé àwọn ya ọjọ́ mẹ́ta kalẹ̀ láti fi ṣe ọjọ́ ìbánikẹ́dùn fún ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó di olóògbé èyún arákùnrin Táyọ̀ Olúwatúyì tó ṣe bẹ́ẹ̀ tó papòdà lọ́jọ́ sátidé tá a lò sẹ́yìn yìí tẹ́ ẹ bá gbàgbé àti mọ́ròyìn náà wá fún wa ṣáájú wípé Táyọ̀ Olúwatúyì tó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ondo wọn ló ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lọ́jọ́ àbámẹ́ta yìí lẹ́yìn tí ó ní ìpèníjà ìjàmbá ọkọ̀ ojú pópó tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn bíi ọjọ́ mélòó kan sí ẹ̀yìn ìgbà náà wàyí o ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ Lucky Ayédatiwa wọ́n wá kéde wípé àwọn yọ ọjọ́ mẹ́ta kan kalẹ̀ fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo láti fi ṣe ìbánikẹ́dùn Táyọ̀ Olúwatúyì ṣùgbọ́n nígbà tí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú AAC náà ìyún Àjàyí tí ó máa fi èsì padà ó sọ dímọ̀ wípé ìdárò ọjọ́ mẹ́ta kò sí àǹfààní kankan o torí wípé ẹ̀yin gan fúnra lára yín lẹ́sọ̀ kò sọ́jà tó sì ti ba ara lé báyìí ó sì ní àlàyé wípé ní gbogbo ìgbà táwọn fi ń dìde fún ipò gómìnà tó sì ń ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ìtò máa ń sọ fáwọn ènìyàn náà ní wípé ẹ má dánwò pé ẹ fẹ́ ṣe àìsàn ní ìpínlẹ̀ Ondo ó nítorí kò sí ilé ìwòsàn tó gbóúnjẹ fẹ́gbẹ́ àbí tó gbámúṣe ní gbogbo ìpínlẹ̀ Ondo ní àti ayé ẹni tó jẹ́ gómìnà àná tó di olóògbé èyún arákùnrin Akérédolú tó jẹ́ Rótìmí àti ẹni tó jẹ́ igbákejì rẹ̀ nígbà náà tó náà sì ti ní agbára àti àṣẹ ìpínlẹ̀ Ondo lọ́wọ́ báyìí Lucky Ayédatiwa ó ní àwọn méjèèjì wọn kò ṣe ohun tó tọ́ àti tó yẹ nípa ètò ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ondo ó ní ẹ jẹ́ ká ti fi lẹ́bẹ̀ ká fi mọ́lẹ̀ lẹ́jẹ̀ nígbà tí ẹni tó di olóògbé ọ̀hún Táyọ̀ Olúwatúyì tó ń ṣe ìrìn àjò láti òpópónà Àkókò sí Ìgbọ́kọ̀dá
ó ní ojú ọ̀nà tí kò dáa ó wà lára tó ṣe okùnfà ìṣubú rẹ̀ tí ọkọ̀ rẹ̀ fi ṣe bẹ́ẹ̀ tó fi forí sọ́gi. ó ní nígbà tó wá ṣẹlẹ̀ tán ṣé tó bá ṣe pé ilé ìwòsàn tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wúbọ̀ ó wà ní ìpínlẹ̀ Ondo ni oníṣẹ́ kò yẹ kí wọ́n tètè gbé arákùnrin náà lọ sí ilé ìwòsàn náà tó wá jẹ́ wípé ọ̀nà jíjìn ni wọ́n gbé arákùnrin náà lọ ní Adó Èkìtì èyí tó pè ní ilé ìwòsàn Afẹ́ Babalọ́lá Teaching Hospital fún àyẹ̀wò CT scan èyí tó jẹ́ wípé láti bẹ̀ náà tó ti gbé kúrò tó tún di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó sì jẹ́ wípé lásìkò tá fi ń gbé káàkiri yìí ó ti ń súnmọ́ ikú ní gbogbo tá à ń sọ nígbà náà rèé o táwọn alátìlẹyìn Lọ́kì Ayédàtiwa àtàwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi sọ wípé ajá ló ń gbó ẹnu àwọn rùn ní gbogbo yìí wọ́n ti sọ̀kò sọ́jà ó ti ń bá ara àlẹ́ báyìí ó ní nígbà tí wọn ò mójútó tó yẹ kán mójútó ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ó ti ṣe bẹ́ẹ̀ tó ti pasẹ̀ àìsí ilé ìwòsàn tòótọ́ ní ìpínlẹ̀ Ondo tó ti bẹ̀ jáde sáyé nínú ètò ti dárúkọ Lọ́kì nínú ètò ti dárúkọ Rótìmí Akérédolú Ẹnùmí Àgò nígbà tí ó tún parí ọ̀rọ̀ rẹ̀ ó sọ di mímọ̀ wípé àwọn fi owó ra ọkọ̀ ńláńlá bíi SUV àti àwọn ọkọ̀ míì tí wọ́n fi nímọ̀ wípé ojú ọ̀nà kò dáa tó ní ìpínlẹ̀ Ondo ó ní láti Àkókó sí Ìgbọ́kọ̀dá ó mọ̀ ní Táyọ̀ Olúwatúyì ló ti ṣe ìrìn àjò tó fi pàdé ìjàmbá ọkọ̀ látàrí ọ̀nà tí kò dáa ó ní òun náwó ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti àwọn ènìyàn olóògbé ọ̀hún ó ní ṣùgbọ́n àdúrà àtẹkùn nìkan kan ló lè ṣe tó wà nílẹ̀ yìí bí ìṣèká mú òpin bá irú rẹ̀ kó má bàa ṣẹlẹ̀ mọ́ ọ̀nà òun náà láti fi mú òpin bá oníká ní ìjọba gidi ní ìpínlẹ̀ Ondo tí yóò ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lágbọn ètò ìlera àti ọ̀nà pẹ̀lú àwọn agbọn míì. Ilé-ẹjọ́ gíga ní olúlu ilẹ̀ yìí ti fààyè bẹ́ẹ̀lì arábìnrin tó ṣe bẹ́ẹ̀ fi ikú dúnkokò mọ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí ó ti fààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ báyìí. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámídé Thomas ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé ní nǹkan bíi 20 oṣù kejìlá ọdún 2024 pẹ̀lú ẹ̀sùn pé ó dúnkokò mọ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó fi mọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ àwọn agbófinró nílẹ̀ yìí èyí ò Múyìwá Adéjọbí wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ní aburú yóò ṣẹlẹ̀ sí olódì wọn nínú ọ̀rọ̀ tó fi léde lójúmọ́ máwòrán fídíò tó ṣe tó sì ṣe tó fi sórí ayélujára ibẹ̀ ló ti ń ṣépè kọ̀ǹgbàkọ̀ǹgbà fáwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí kó tó wá di wípé wọ́n fi páńpẹ́ òfin gbé ní inú oṣù kejìlá ọdún tá a lò sẹ́yìn yìí nílò tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ní ilẹ̀ yìí tó bẹ ní ìlú Àbújá nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Emeka White tí yóò máa dájọ́ náà ó sọ dímọ̀ wípé pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó láti ọ̀dọ̀ ẹni tó pe ẹjọ́ àti ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ó ń ṣokùnfà pé àwọn méjèèjì ó ní wọ́n ti gbé ìwé ẹ̀rí tó dájú sílẹ̀ wípé táwọn bá fi ààyè bẹ́ẹ̀lì Ọlámídé Thomas sílẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ yapa bẹ́ẹ̀lì ọ̀hún fún ìdí èyí ó ló ń fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ kó lọ lè tọ́jú owó tó jẹ́ mílíọ̀nù 10 náírà àti onídùúró kan tí yóò sì súnmọ́ ibi tí ilé ẹjọ́ náà wà ní olúlu ilẹ̀ yìí lẹ́yìn tí wọ́n bá gba gbogbo àwọn nǹkan tó tọ́ àti tó yẹ kalẹ̀ ní ọwọ́ wọn gẹ́gẹ́ bí ohun ìrìnnà fún wọn àti àwọn nǹkan míì lẹ́yìn ìgbà náà ló wá ní òun sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 18 inú oṣù kejì ọdún 2025 tá a wà yìí. Ìwà ìtìjú àti ìwà èèwọ̀ ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń wò pẹ̀lú bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé Naomi ẹni tó jẹ́ olórí tẹ́lẹ̀ láàfin Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Oríyọmí Hamzat tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò Àgídìgbò nílùú Ìbàdàn àti ẹni tó jẹ́ principal fún ilé ẹ̀kọ́ gíga tí wọ́n pè ní Islamic High School ní Báṣọ̀run nílùú Ìbàdàn tán wà ní àtìmọ́lé báyìí àwọn ìgbìmọ̀ ọmọ káàárọ̀ òjíire kan ni wọ́n fi ohùn léde bẹ́ẹ̀. Nínú lẹ́tà ìta gbangba kan èyí tí ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ káàárọ̀ òjíire ọmọ Oòduà
Foundation èyí tí wọ́n fi léde síta látọ̀ọ́ ẹni tó jẹ́ alága ọ̀hún Aṣíwájú Olúmáyùngbé wọn ló fi ìròyìn náà síta ó ní ilẹ̀ káàárọ̀ òjìrè èèwọ̀ ní tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe yìí pẹ̀lú bọ́n ṣe fi páńpẹ́ òfin gbéná olórí Naomi tásì tún fi sí àtìmọ́lé lẹ́yìn tó ti ń tó bí oṣù kan báyìí ó ní tí ì bá ṣe pé kò sí ìdájọ́ òdodo ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó fẹ́ ṣe ni láàánú ó tó ṣe wá ń dẹ́ka àbámọ̀jẹ lórí pé ó fẹ́ ṣe oore ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ètò mú ẹ̀mí ènìyàn 45 lọ ó ní kò sí ẹ̀bi kankan lọ́wọ́ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ìyún olórí Naomi àti Oríyọmí Hamzat tó fi mọ́ principal ìyún ọ̀gbẹ́ni Abdullahi Fásásí ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò jẹ̀bi ẹ̀sùn ó ní àwọn òbí tí wọn kò mójútó àwọn ọmọ wọn lásìkò tí wọ́n fẹ́ lọ gba nǹkan ìtura yìí ó ní àbáríbáwí ó wá sọ di mímọ̀ wípé kí ni kókó àti láríjà tí wọ́n fi tì wọ́n mọ́ ọgbà ẹ̀wọ̀n láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tó ti fẹ́ máa tó oṣù kan gbáko báyìí ó ní fún ìdí èyí à ń kọ lẹ́tà ìta gbangba fún àwọn ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pàṣẹ kí wọ́n fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ ní wàràǹṣeṣà láì ní kókó kan pàtó tí wọ́n yóò dúró lórí ó ní fún ìdí èyí àwọn ènìyàn yóò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o torí wípé àwọn dìde láti ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn ni sọ wá yẹ kí a tún fi ojú olóore wa ká tún fi gúngi. Ìjọba orílẹ̀-èdè Finland ti tú àwọn méjì sílẹ̀ lára àwọn tó gbé pẹ̀lú Simon Ekpa ní inú oṣù kọkànlá ọdún 2024 tí ń ṣe ọjọ́ 21 inú oṣù náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ ajìjàgbara tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra Simon Ekpa tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn méjì mìíràn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún nílé tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí àti ìdàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Ìgbò ní ọjọ́ náà ọ̀hún bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ tó wà ní orílẹ̀-èdè Finland wọn ló pa ní àṣẹ pé kí Simon Ekpa àti àwọn ènìyàn méjì tí wọ́n fi páńpẹ́ òfin gbé náà kí wọ́n wà ní àtìmọ́lé títí di àkókò tá a fi ń sọ̀rọ̀ yìí Simon Ekpa ó sì ń bẹ ní àtìmọ́lé ṣùgbọ́n ìròyìn fi ń tó wa létí báyìí wípé àwọn méjì tí wọn kò fi orúkọ wọn náà léde ni wọ́n ti yọ̀ǹda wọn báyìí tí wọn ò sì sọ kókó ìdí pàtàkì tó fi yọ̀ǹda àwọn méjèèjì ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà ó sì ti ń jáde láti orílẹ̀-èdè Finland. Ẹ fi oko lílọ sílẹ̀ lásìkò yìí àwọn agbésùmọ̀mí ti ń gbin àdó olóró sí ilé oko yín o ìjọba ìpínlẹ̀ Niger ló ṣe ìkìlọ̀ fáwọn àgbẹ̀ roko bọ́dúndé ìlú ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Niger lábẹ́ aláṣẹ àti olùdarí Umaru Bago ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ pé àwọn àgbẹ̀ olóko pàápàá jùlọ àwọn tó wà ní agbègbè Basa ní ìjọba ìbílẹ̀ Shiroro láti jọ̀wọ́ oko sílẹ̀ fún àsìkò yìí torí wípé àwọn agbésùmọ̀mí ó ní wọ́n ti gbin àdó olóró káàkiri gbogbo inú oko wọn tán sì ń retí kí àwọn àgbẹ̀ náà kí wọ́n wọnú oko wa kí àdó olóró náà kó sì dún gbàmù kó ṣekú pa àwọn ènìyàn ọ̀hún ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ààbò ìlú ọ̀hún Bello Abdullahi ó ní ó fi ìròyìn náà léde lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò ìyún ní Minna lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò síbi ètò tí wọ́n pè ní Base Sociocultural Activities ìyún tó wáyé ní 013 Quick Response Force níbẹ̀ ni ó ti ṣe ní àlàyé nígbà tó sọ di mímọ̀ wípé káwọn àgbẹ̀ kí wọ́n fi oko sílẹ̀ fún àsìkò yìí o káwọn ọmọ ogun lẹ̀ yìí kí wọ́n fi lọ ṣe àbẹ̀wò sí inú oko náà láti lè jẹ́ kí wọ́n palẹ̀ gbogbo àwọn àdó olóró èyí táwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n ti gbìn sí inú oko tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ 19 inú oṣù kejìlá tá a lò sẹ́yìn tọdún 2024 ó ní ìròyìn náà jáde wípé àwọn àgbẹ̀ mẹ́ta ó ní ìbúgbàmù ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí wọn nígbà táwọn márùn-ún míì tí wọ́n fi ara pa ní ìjọba ìbílẹ̀ Shiroro yìí àmọ́sá níṣe ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ikọ̀ Quick Response Force náà Austin onáti sọdúnmọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ wádìí àwọn o táwọn sì ṣe àbẹ̀wò sínú oko náà nígbà táwọn bá ti ṣe bẹ́ẹ̀ ṣe gbogbo ntótó àtúntò yẹ láti palẹ̀ àwọn àdó olóró náà mọ́ àwọn yóò kéde fún àwọn àgbẹ̀ láti máa lọ inú oko wọn lọ́rọ̀ ìṣiṣẹ́ wọn. Kàyéfì ńlá lélẹ́yìí ọ̀rọ̀ tó sì ń yani lẹ́nu ní orílẹ̀-èdè Nàìjíríà ní pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí ṣe ń béèrè fún owó orí tó tó 172.7 million lọ́wọ́ àwọn olùgbé abúlé tó jẹ́ 25 ní ìpínlẹ̀ Zamfara.
gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìwà ipá míì tó ń takò ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Chad, Zagazola Mahama, òun ló fi ìròyìn náà léde nínú ètò tí sọdúnmọ̀ wípé àwọn agbésùmọ̀mí tán wà ní abẹ́ arákùnrin tí ó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí Danisu ó ní wọ́n ti kéde báyìí wípé àwọn fẹ́ gba owó orí lọ́wọ́ àwọn olùgbé abúlé tí òǹkà rẹ̀ jẹ́ 25 ní gbogbo ìpínlẹ̀ Zamfara nílẹ̀ tí gbogbo owó tán retí látọ̀dọ̀ àwọn ènìyàn náà tó jẹ́ 172.7 million naira lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ó ní àwọn ènìyàn ọ̀hún ó náà ti dúnkokò máwọn ènìyàn pé tí wọn ò bá ti ṣe bẹ́ẹ̀ san owó ọ̀hún, àwọn yóò ṣe ìkọlù sí gbogbo àwọn agbègbè tí wọn bá ti san owó orí náà, táwọn yóò sì bà inú oníkúlùkù wọn jẹ́, èyí tó sì ti fa ìbẹ̀rù bojo táwọn olùgbé agbègbè náà tó oníkúlùkù wọn ti ń bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì ti ń júbà ìwòrò kúrò ní agbègbè ọ̀hún nínú àwọn agbègbè tí wọ́n dárúkọ àti iye owó tí wọ́n retí láti ọ̀dọ̀ àwọn olùgbé agbègbè náà. Nínú àwọn èyí tí àmúwá tá a fẹ́ dárúkọ fún yín òun náà ní Gingizama nínú èyí tí wọ́n ti ń béèrè fún 8.5 million naira, Dokolo wọ́n béèrè fún 5 million àti àpò sóyà tó jẹ́ 20 Gunja wọ́n béèrè fún mílíọ̀nù 7 náírà, nígbà tí wọ́n tún béèrè fún Rakiyabu tán béèrè 15 million naira ní ọwọ́ tiwọn àti Kunchinkago tán béèrè fún mílíọ̀nù lọ́nà 20 náírà lọ́wọ́ tiwọn àti àwọn agbègbè míì bẹ́ẹ̀ lọ. Báyìí ìjọba ìbílẹ̀ Tìsáfẹ́ West ó ní ó ti di ìdàrúdàpọ̀ táwọn olùgbé agbègbè náà tí wọ́n ti ń júbà ìwòrò kúrò ní àdúgbò àti gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè ọ̀hún torí pé wọ́n ń sàsárà fún ẹ̀mí wọn látàrí ìkìlọ̀ táwọn agbésùmọ̀mí náà tí wọ́n ṣe. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ aṣojú mú màwòrán àti tí ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá tún padà máa fún yín ìròyìn míì, ẹ má gbàgbé bẹ́ẹ̀ tí subscribe ẹ ti tẹ̀ bá wa ṣe, tẹ̀ bá sì ti ṣe ẹ tẹ notification yín tó bá ti ń balẹ̀ kó máa dé otí ojú mọ̀ọ́máwòrán àti tí ìgbọ́yìn tẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Mo kí yín pé a kú àtàárọ̀ o, Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.